Onyeka Owenu gbajúmọ̀ olórin ti kú o lánàá túsídẹ̀ẹ́ yìí náà ni wọ́n sọ pé ńlá nínú obìnrin ọmọ ìpínlẹ̀ Anambra tó gbajúgbajà lára nínú àwọn olórin tó ti gbé àsíá orílẹ̀-èdè níbi tí ó lápẹẹrẹ kú gẹ́gẹ́ bí ìwé ìròyìn Guardian ṣe gbé jáde. Wọ́n ní obìnrin kọrin títí tó fi jáde láyé ni o, pàápàá bó ti jẹ́ pé òde àríyá kan ni ó lọ níbi tí arábìnrin Stella Okoli ti ń ṣe ọjọ́ ìbí. Ǹjẹ́ kí ni Onyeka Owenu kọrin tán sí? Níṣe ni ó dìgbò lulẹ̀ bí wọ́n ti ṣe gbé dìgbàdìgbà nìyẹn o, tó di ọsibítù ní Victoria Land lẹ́kọ̀ọ́ níbi tí ọlọ́gọ́ ti dé tó sì ṣe bẹ́ẹ̀ gbèkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra lẹ́yìn ọdún 72 ìyẹn 72. Ọ̀pọ̀lọpọ̀ náà ni ó kọ nígbà ayé ẹ̀ o tó sì lókìkí dáadáa pẹ̀lú. Nínú àwọn orin Onyeka Owenu náà ni ó ti kọ One Love, Keep Us Together, bẹ́ẹ̀ ló kọ míì tó pè ní Wait For Me. Orin náà ni àwọn èèyàn gbọ́ o, fídíò ẹ̀ náà ni àwọn èèyàn wò tó fi ń sọ pé kìnní àti kìnní wà láàrin òun àti King Sunny ọmọ aládé nìyí àtàgì tàbí ẹni láì. Wọ́n ní Onyeka Owenu àti Sunday jọ máa ń ṣe kinní fúnra wọn ni o, àti pé orin ìfẹ́ tí wọ́n jọ kọ yẹn pọ̀ jù títí bí tàbí tọ̀hún kò bá sì sí kò yẹ kí o jọjú tó bẹ́ẹ̀ yẹn. ṣá o Sunny Adé náà jáde nígbà kan rí o, ohun tí bàbá náà sọ ni pé kọ̀líìgì ìyẹn akẹgbẹ́ òun lásán ni Onyeka Owenu ń ṣe o, kò sí kerewa tàbí kerewí kan báyìí ní àárín àwọn. Ju gbogbo ẹ̀ lọ o, Onyeka Owenu ti wá sáyé o, bẹ́ẹ̀ ni obìnrin olórin òṣèré tíátà tó tún jẹ́ olóṣèlú ìtì lọ pátápátá sílẹ̀ míì ilẹ̀ rere. Lágbára ọba aláwùrà bí iṣẹ́ tó ṣe kò ní í dànù o, màmá Áfíríkà. Ó dàbọ̀. Alore TV, Alore TV, nílé ní lókòrè ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye.